Torí ìwọ tí o gbé advert fún àwọn tó ń ba tèèyàn jẹ́ kán polówó ọjà fún ẹ nígbà tí Mewò Làká tó ń polówó àgbo fún ẹ o mọye ìdílé tó bàjẹ́ o mọ ìgbésí ayé èèyàn tó bàjẹ́ o mọye èèyàn tó bá tiẹ̀ jẹ́ nígbà tó ń polówó àgbo fún ẹ ṣé o rí pé tí àlọ́ bá lọ àbọ̀ máa bọ̀. Mo rántí dáadáa pé nígbà tó ń polówó àgbo fún ẹ ló ń àtàkì fámìlì mi láì ṣe láì rẹ láì mọ̀ ẹ́ rí. Mo fẹ́ bèèrè kankan, báwo lẹ ṣe máa ń sùn ẹ̀yin tẹ máa ń gbé advert yín lọ síbi. ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ó ti dráàgì arábìnrin tí a mọ̀ sí Mewò Làká báyìí ó ti dráàgì rẹ̀ o. ẹ̀yin èèyàn wa kí ló máa ṣẹlẹ̀? Ẹ jẹ́ ká wo nǹkan tí Lizzy Anjorin tí ó sọ nínú fídíò yìí. wọ́n ti ń ba tèèyàn jẹ́ ẹni tí ò rí yín rí ẹni tí ò mọ̀ yín rí ẹni tí ò pàdé yín rí báwo lẹ̀yin ṣe máa ń sùn ẹgbẹ́ advert yín fún èèyàn tẹ̀rí pé iṣẹ́ tẹ́lẹ̀ ń ṣe ó ń ba tèèyàn jẹ́. Tá bá bẹ́ràn wí ká bẹ́ràn wí bàbá bá Mewò Làká wí àti mọ̀ pé lórí burúkú nìyẹn bó mọ̀ pé lórí burúkú ẹ̀dá ni kó tó gbé polówó àgbo fún màtíríà tó fi polówó àgbo fún ẹ màtíríà yẹn náà ló ń lo against ẹ lẹ́ni tó fi ń polówó ẹlòmíì. tẹ́ńṣẹ́ orí ìwọ tí o bá fẹ́ gba normal process tó yẹ kó gbà tó fẹ́ gbọ́nà ẹ̀bùrú àtúbọ̀tán ọ̀nà ẹ̀bùrú ló bá ẹ. ṣé gbogbo nǹkan lé ayé téèyàn bá ń ṣe máa rò wípé tí àlọ́ bá lọ àbọ̀ máa bọ̀. nígbà tá a bá ń sọ pé àdàbí ó jà ju èpè lọ àtàwọn tẹ́ ń ṣiṣẹ́ fún àtàwọn tó ń ṣiṣẹ́ fún yín rìsọ́ọ̀tì ẹ̀ lórí báwo ló ṣe fi o ṣorí pé ó gbé kámẹ́rà yẹn láti ìsàlẹ̀ òun mú mọ́ bí ẹpọ̀n yín èmi ò rí fídíò yẹn o mi ò rí o àmọ́ ẹ̀mí mímọ́ ló ṣe kí ni ó mú láti ìsàlẹ̀ ó mú ojú obìnrin ẹgbẹ́ ẹ̀ even tó bá fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó yẹ kó jẹ́ láàárín ìwà àtọkọ ẹ̀ àtọlọ́hun. So kí lè retí ẹ pẹ̀lú ojú obìnrin tó ṣó yẹn kí lè retí tiẹ pẹ̀lú ojú ọkọ ẹ tó ṣó ṣé nǹkan tẹ́yìn tó fi ń sọkọ tí yín dolówó nìyẹn ṣé màtíríà tẹ́yìn fi ń sọkọ yín dọlọ́rọ̀ nìyẹn. wọ́n bá sọ pé o ò wá fún mi o ò ṣẹ̀ mí rí mo kàn ń pọ́n ẹ lé mi o ṣẹ̀ mí o ṣẹ̀ ẹlẹ́dàá mi o ṣẹ̀ àwọn ọmọ mi o ṣẹ̀ ìdílé mi o ṣẹ̀ ọkọ mi torí pé nígbà tí Mewò Làká tó ń ṣe update tó ń ṣe show fún wa kò sórúkọ tí ò pè ìdílé mi tán kò sí show tí ò ṣe fáwọn ọmọ mi tán nígbà yẹn ló ń kí polówó àgbo ẹbọ àdàbí ló mọ ẹ láwọ ẹkọ fún mi kí ló wá dọdọ Dọ̀kásì ṣé kò mọṣẹ́ tí Dọ̀kásì ń ṣe bíbi tán ti ń polówó ìhòòhò Lateef ọkọ Lizzy wà ńlẹ̀ o ìhòòhò ẹ wà ńlẹ̀ ṣé bíbẹ̀ ló ti lọ bá wọn dọ̀rẹ́ kí ló wá dọdọ Dọ̀kásì báwo ló ṣe débẹ̀ ta ló mú ẹ débẹ̀ pẹ̀lẹ́ láwọ ẹkọ fún mi lọ pẹ̀lẹ́ ẹ̀ǹlẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ èèyàn àmọ́ ká má parọ́ ó gùdù ní kámẹ́rà mi ì mọ̀ pé ó tún gùdù bẹ́ẹ̀ kọ́lé ẹ̀ ọmọ kámẹ́rà ọmọ búrúfì mú yá ọmọ búrúfì mú yá.